Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Olúwàbùkọ́lá Ayakútẹ́ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ni ó wà lórí ètò Kò sí Mìmì lénìí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run ògo èèyàn ọlá ní forúkọ yín. A dúpẹ́ fún àánú oore ọ̀fẹ́ àti ojú rere tí ẹ fi jí wá sí ìmọ́lẹ̀ alààyè. A dúpẹ́ nítorí ẹ kò jẹ́ kí ilẹ̀ kí ó ga jù wá lọ. A dúpẹ́ nítorí pé ẹ kò jẹ́ ká di èrò mọ́ṣúárì, ẹ kò jẹ́ ká di èrò ọgbà ẹ̀wọ̀n, bẹ́ẹ̀ ni ẹ kò jẹ́ ká di èrò ilé ìgbókùpamọ́sí. Ayérayé a fi ògo àti ìyìn forúkọ yín o fún ìmí ìyè yìí tí ẹ mí sí wa, gba ọpẹ́ wa, ìmọ̀gbà ẹ̀yìn wa. Ọ̀rọ̀ náà sáà gbéyẹ̀wò lẹ́ni tó bá ti ń gbé tí ọ̀tún wọlé, má jẹ́ kó gbọ́ tòsí jáde, kó ṣe ayé ọ̀kà àti ara wa ní rere. Torí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Lórí ètò Kò sí Mìmì lénìí, kí ni ohun tí a fẹ́ gbéyẹ̀wò? Ohun tí a fẹ́ gbéyẹ̀wò ni ìran tàbí àlá. Ìran tàbí àlá. Kí ni ìran? Kí ni àlá? Kí ni ó ṣe jẹ́? Báwo ló ṣe rí? Kí a wo bíbélì kíkà wa nínú ìwé Dáníẹ́lì, ìwé Dáníẹ́lì kejì orí ìkẹtàdínlọ́gbọ̀n. Màá mú pépèpé ni nítorí pé ẹsẹ̀ bíbélì yẹn jẹ́ ẹsẹ̀ tí ó gùn, ṣùgbọ́n màá máa gé pépèpé. Ọlọ́run á sì fi yé wa lórúkọ Jésù. Ìwé Dáníẹ́lì kejì, màá kọ́kọ́ ka orí ìkẹtàdínlọ́gbọ̀n àti orí ìkejìdínlọ́gbọ̀n. Orí ìkẹtàdínlọ́gbọ̀n àti orí ìkejìdínlọ́gbọ̀n. Ó kà báyìí: Dáníẹ́lì sì dáhùn níwájú ọba, ó sì wí pé àṣírí tí ọba ń béèrè àwọn ọlọ́gbọ́n, àwọn oṣó, àwọn amòye àti àwọn aláfọ̀ṣẹ kò lè fi hàn fún ọba, ṣùgbọ́n Ọlọ́run kan bẹ ní ọ̀run tí ó ń fi àṣírí hàn, ẹni tí ó fi hàn fún Nebukadnezari ohun tí ń bọ̀ wá ṣẹ̀ ní ìkẹyìn ọjọ́. Àlá rẹ̀ àti ìran orí rẹ̀ láti àkéte rẹ̀ ni ìwọ̀nyí. Àlá rẹ̀ ni ìwọ̀nyí. Ẹ jẹ́ kí n tún ka ẹsẹ̀ 30. Ṣùgbọ́n bí ó ṣe tèmi, a kò fi àṣírí yìí hàn fún mi nítorí ọgbọ́n tí èmi ní ju àwọn ènìyàn alààyè kan lọ, ṣùgbọ́n nítorí kí a lè fi ìtumọ̀ náà fún ọba àti kí ìwọ kí ó lè mọ èrò ọkàn rẹ. Màá tún ka ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Ẹsẹ̀ ìkẹrìndínlógójì tí ó kà báyìí pé èyí ni àlá náà, àwa ò sì sọ ìtumọ̀ rẹ̀ pẹ̀lú níwájú ọba. Àwa ò sọ ìtumọ̀ rẹ̀ pẹ̀lú níwájú ọba. Kí wá ni àlá? Kí ni ìran? Àlá ni nígbà tí èèyàn bá sùn, ohun tí wọ́n bá sọ fún ohun tí èèyàn bá lálàá rí lójú oorun. Lójú oorun yẹn ó máa dàbí wípé o wà lójú ayé. Gbogbo nǹkan tó máa bí bó ṣe ń hùwà lójú ayé, bẹ́ẹ̀ náà ló ṣe máa hùwà lójú oorun, bẹ́ẹ̀ ló ṣe máa ṣẹ lójú oorun. Àlá nìyẹn. Ìran nígbà mìíràn lè jẹ́ bóyá o kàn dúró, wọ́n kàn gbé kinní náà wá gẹ́gẹ́ bí ẹ̀rọ móhùnmáwòrán, wọ́n kàn fi hàn ohun tó máa ṣẹlẹ̀. Wọ́n á fi hàn ohun tó máa ṣẹlẹ̀. Ìyàtọ̀ tó wà láàárín àlá àti ìran ni wípé àlá tí èèyàn bá sùn lèèyàn ń lálàá. Ìran tí ènìyàn bá wà jókòó bí ó sùn, ó lè lajú sílẹ̀ báyìí kí Ọlọ́run fi ran wọ́n ẹ́. Àlá àti ìran. Ó dáa. Nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa àlá àti ìran, àlá jẹ́ àṣírí. Àlá lè jẹ́ àṣírí. Ó sábà máa ń jẹ́ àṣírí ohun tó máa ṣẹlẹ̀ sí ènìyàn. Ohun tó máa ṣẹlẹ̀ sí ènìyàn tàbí ohun tó máa ṣẹlẹ̀ sí ènìyàn. Bóyá ènìyàn ń la ogun kọjá àbí ó ń la ìdààmú kọjá, Ọlọ́run lè fi àlá hàn wípé ohun tó ń là kọjá, àlá tàbí ìran o. Ọlọ́run méjèèjì ni mo fẹ́ mú papọ̀. Ọlọ́run lè fi àlá tàbí ìran hàn wípé ohun tí ẹni yìí ń là kọjá yìí o, nǹkan báyìí o. Òun lè má mọ̀ wípé bóyá ó ń la ogun àbí ìṣòro kan kọjá. Ọlọ́run á wá fi àlá tàbí ìran hàn pé ohun tí ó ṣokùnfà ogun yìí leléyìí. Fún àpẹẹrẹ, ó ní ẹnìkan gẹ́gẹ́ bí ti àlá tí Nebukadnezari tó lá. Tí Nebukadnezari wá tún wá le jù, ó lá àlá ṣùgbọ́n kò rántí àlá tó lá mọ́. Ó wá pe àwọn amòye, àwọn ọlọ́gbọ́n, ó yá ẹ wá wo àlá tó ń lá, òun ó yá sọ àlá fún wọn. Nígbà tí wọ́n sì ń bẹ̀, nígbà tí Ọlọ́run fi àlá hàn, kò sẹ́ni tó lè fi àlá hàn, kò sẹ́ni tó máa lá. Ṣùgbọ́n Dáníẹ́lì sọ pé ó dáa, Ọlọ́run wà lórí ìtẹ́, ọba tó ń fún èèyàn ní àlá, tó ń fún èèyàn ní ìran. Ọlọ́run ló máa ń fún èèyàn ní àlá àti ìran. Ọlọ́run á fún èèyàn ní àlá àti ìran. Ó wá lọ bá Ọlọ́run o, báyìí ló ṣẹlẹ̀ o. Ọlọ́run sì wá tú àṣírí yẹn fún Dáníẹ́lì. Àṣírí àlá ọba ó wá gbé wọn fún Dáníẹ́lì. Ọba gan tí ò wá rántí àlá, nígbà tí Dáníẹ́lì wá sùn, Ọlọ́run fi àṣírí rẹ̀ hàn. Dáníẹ́lì wá bá ọba pé Ọlọ́run ti fi àṣírí àlá tí ẹ lá, Ọlọ́run ti fi wọ̀n fún mi o. Ọlọ́run ó sì ṣàlàyé fún Dáníẹ́lì
Dáníẹ́lì ṣàlàyé fún ọba pé àlá tẹ́ ẹ láre bó ṣe rí leléyìí bó ṣe rí leléyìí. Ọba wá ṣẹ̀ṣẹ̀ wá rántí àlá tí ó lá. Kí ni mò ń sọ nípa rẹ̀? Àlá àti ìran. Àlá àti ìran ó jẹ́ ohun tí ọ̀pọ̀lọpọ̀ tí àwọn ọ̀tá àbí kí n sọ wípé àwọn wòlíì èké máa ń sábà lò láti jẹ àwọn ènìyàn níyà bí láti sọ báwo ni mo ṣe fẹ́ sọ o. Wọ́n máa ń capitalize lórí àlá àti ìran rẹ láti sọ ọ́ di ìjẹ. Jẹ́ kí n sọ bẹ́ẹ̀. Àwọn wòlíì èké ni mò ń sọ nípa rẹ̀. Wọ́n máa ń capitalize lórí àlá àti ìran rẹ láti sọ ọ́ di ìjẹ. Láti sọ ọ́ di lórí àlá àti ìran yìí episode méjì ni mo máa ṣe another episode lórí àlá àti ìran yìí. Mo máa ṣe another episode, but another episode yẹn màá wá fún ní another topic. It's very very important. Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́. Àlá àti ìran ó jẹ́ ohun tí Ọlọ́run máa ń fi hàn fún ènìyàn. Bí Ọlọ́run ṣe fi àlá, tá a bá tún lọ wọnú ìwé Genesis náà, orí 39 ẹsẹ̀ 15 títí dé ẹsẹ̀ 16. A rí bí ọba Fáráò ṣe lálàá ń bẹ̀. Ó lálàá wípé màálù méje ó jáde wá, màálù méje kan sanra, màálù méje kan tínrín. Ó wá ní pé màálù méje tó sanra yẹn ó jáde wá síta, màálù méje tó tínrín ìyẹn náà jáde wá síta. Màálù méje tó tínrín ó wá gbé màálù méje tó sanra ó wá gbé mì. Ẹ̀rù wá bà ọba pé báwo ni màálù tó tínrín yìí tó tínrín kó báyìí ṣe máa gbé àwọn màálù ńláńlá tó máa gbé wọn mì, àwọn màálù kẹ̀rẹ̀bẹ̀tẹ̀ tó máa gbé wọn mì. Ọkàn rẹ̀ pòrúurú pé mo nílò ẹni tó máa lè túmọ̀ àlá yìí fún mi. Ibi tí mo wá ń lọ nìyẹn. Ṣé o rí àlá àti ìran? Kò sí ẹni tí ò lè lálàá, kò sí ẹni tí ò lè ríran. Mo sọ fún ẹ fún àpẹẹrẹ eléyìí tí mo fẹ́ sọ ìtàn yẹn fún ẹ. Ọkùnrin yẹn ó ní ìṣòro tó jẹ́ wípé gbogbo ibi tó bá ti dé ló máa ń bá ìjákulẹ̀ pàdé. Ó máa ń bá ìdààmú, ó máa ń bá ìjákulẹ̀ pàdé. Ó ti gbààwẹ̀, ó ti gbàdúrà. Ṣùgbọ́n ní ọjọ́ tí Ọlọ́run wá fẹ́ ṣẹ́ ogun ayé ẹ̀, ó wá sùn. Ọlọ́run wá fi ìkòkò ńlá kan wọ̀n. Ìgbà tí Ọlọ́run fi ìkòkò ńlá yẹn wọ̀n ló wá ní pé irú ìkòkò wo lélẹ̀. Ọlọ́run wá ní kó lọ sínú ìkòkò yẹn. Ó wá débi ìkòkò yẹn, ó wá bá kànrìnkàn, ó bá omi nínú ìkòkò míì tó tún wá wà lẹ́gbẹ̀ẹ́. Ó wá bá nǹkan míì ń bẹ̀ tó wá dàbí placenta. Nígbà tó wá jí sójú ayé kò mọ túmọ̀ ẹ̀. Ó wá lọ bá ènìyàn Ọlọ́run pé ènìyàn Ọlọ́run nǹkan báyìí nǹkan báyìí ni mo rí. Ènìyàn Ọlọ́run tó lọ bá yẹn àkọ́kọ́ tó kọ́kọ́ lọ bá tó rọ̀ àlá yẹn fún ìyẹn sọ pé inú ìṣòro ló wà, inú wàhálà ló wà, oyè báyìí ló máa mú wá, kíní kan báyìí ló máa ṣe. Kí ni ìtumọ̀? Kò lè sọ túmọ̀, ṣùgbọ́n owó ló ń request fún. Ó ti capitalize lórí àlá ẹni yẹn láti fi jà lógun, láti fi ṣe ATM kó máa gbowó lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run wá tètè jẹ́ kí ẹni yìí tètè jára ìgbà pé ẹni tí mo rọ̀ àlá fún tí ò lè sọ ìtumọ̀ àlá tí mo rọ̀ fún mi tó sì ń béèrè owó. Ó ní mo ṣe sọ wípé àlá àti ìran àwọn wòlíì èké máa ń lò láti jẹ àwọn ènìyàn níyà, láti sọ wọ́n di ATM, láti máa gbowó lọ́wọ́ wọn. Ó wá lọ sọ́dọ̀ olùṣọ́ àgùntàn mi, ìyẹn wá sọ pé àlá tó láyẹn ìtumọ̀ ẹ̀ lélẹ́yìí. Sórí kànkàn tó rí ń bẹ̀ yẹn àti omi, kànkàn àti omi ọṣẹ tí wọ́n fi wẹ̀ ọ́ lọ́jọ́ tí wọ́n wẹ̀ ọ́ nìyẹn. Wọn ò dànù, inú ìkòkò yẹn ló wà. Ṣé o wá rí ìkòkò kejì tí o rí nǹkan ń bẹ̀ yẹn? Placenta olóbi ẹ ló wà ń bẹ̀. Olóbi tó yẹ kí wọ́n ti sin láti kékeré, látìgbà tó wà ní kékeré. Nítorí wọn ò sin olóbi yẹn. Nítorí ẹ̀ ní Yorùbá ṣe máa ń pòwe wípé ọjọ́ tá a bá rí ibi ni bí ń wọlẹ̀. Ọjọ́ tá a bá rí olóbi tí obìnrin bá bímọ, tí olóbi bá jáde, ọjọ́ tí olóbi yẹn bá jáde tí wọ́n gbé olóbi yẹn, ọjọ́ yẹn náà máa lọ rí mọ́lẹ̀. Ìtumọ̀ ẹ̀ nìyẹn pé ọjọ́ tá a bá rí ibi ni bí ń wọlẹ̀. Ṣùgbọ́n ní kéèsì ọkùnrin tí mò ń sọ nípa rẹ̀ yìí, olóbi ẹ̀ wọ́n gbà, wọ́n wá lọ gbé sínú ìkòkò. Ọkùnrin yìí ti dàgbà, ó ti tó ọmọ 40 ọdún o. Olóbi yẹn ò jẹrà, ó wà ń bẹ̀, ó sì fresh náà síbẹ̀. Nítorí ẹ̀ gbogbo nǹkan tí ọkùnrin yìí ń dáwọ́lé kò ní àṣeyọrí rárá. Bó ṣe ń fọwọ́ ọ̀tún ṣiṣẹ́ ló ń fọwọ́ òsì dànù, kò ní ìtumọ̀. Nítorí pé àwọn ogun yẹn ló ń jà. Nígbà tí ó ti rí ìran àti àlá yẹn, Ọlọ́run ti wá fi àṣírí ogun tó ń jà, ó ti fi wọ́n. Iṣẹ́ tí ìran àti àlá ń ṣe nìyẹn. Ọlọ́run máa fi àṣírí ogun, ó máa fi wọ́n nìyẹn. Ó máa wá ojútùú sí solution, ó máa wá solution sí. Nígbà tí ọ̀rọ̀ yẹn wá dójú ẹ̀, olùṣọ́ àgùntàn yẹn wá ní àṣírí ogun tó ń jà ẹ́ ti wá tú báyìí, ṣùgbọ́n wá kó ojútùú tó máa wá sí. Lọ bá ìyá àti bàbá ẹ̀ kó ṣàlàyé fún wọn pé ta ló wẹ̀ ọ́ lọ́jọ́ tí wọ́n bí ọ, àti wípé nígbà tí wọ́n bí ọ sáyé ta ló gbé placenta ẹ.
ibi tí àṣírí ti máa tú nìyẹn. Nígbà tó bá ti wá rí gbogbo ìyẹn, ojútùú ti dé sí ìṣòro ẹ. Bí ọkùnrin yẹn ṣe gbé ìgbésẹ̀ nìyẹn, Ọlọ́run sì ṣẹ́ ogun yẹn. Nípa ìran àti àlá ni mò ń sọ fún ọ. Àwọn ìṣòro tí èèyàn bá ń là kọjá, pàápàá jùlọ bóyá nǹkan tí àwọn baba ńlá baba wa ti ṣe tí a mọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n tí à ń jìyà ẹ̀, àwa ò sì mọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n à ń jìyà ẹ̀. Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, Ọlọ́run lè fi hàn ọ́ nínú ìran tàbí nínú àlá kí o lè mọ bí ìgbésẹ̀ tí wàá gbé. Ṣùgbọ́n nǹkan tó wà níbẹ̀ ni wípé ìran àti àlá kò ń ṣe kò sẹ́ni tí ò lè ríran. Fún àpẹẹrẹ, wèrè lè ríran. Lọ́jọ́ kan ni mò ń kọjá lọ ní ìlú Èkó, ní agbègbè Sábóyàbá mò ń kọjá lọ. Bí mo ṣe ń kọjá lọ, wèrè yẹn wá ní ìyàwó pastor's wife. Mi rí wèrè yẹn rí, kò rí mi rí. Bó ṣe kọ́kọ́ rí mi náà nìyẹn ló ní pastor's wife, ìyá àwọn boys. Ìgbà yẹn dẹ̀ ní ìyá àwọn boys náà máa ń pè mí nínú ilé. Wèrè yẹn wá rí mi, pastor's wife, ìyá àwọn boys ló ṣà ń pariwo. Mo wá ní kí ni wèrè ṣe wá dá mi mọ̀, báwo ló ṣe. Fún ìdí èyí, kò sẹ́ni tí ò lè ríran o. Wèrè lè ríran, aláwòkú lè ríran, even àwọn oníbàárà wọ́n lè ríran, oṣó ó lè ríran, àjẹ́ ó lè ríran, ògbóni ó lè ríran. Bẹ́ẹ̀ náà ni pásítọ̀, àwọn ọmọ Ọlọ́run lè ríran. Kò sẹ́ni tí ò lè ríran. Àwọn wòlíì èké yẹn náà wọ́n lè ríran. Ohun tó máa ń ṣe ni wípé nínú ẹ̀mí wọ́n á request fún fáìlì ẹ. Nítorí ẹni tó bá lọ sọ́dọ̀ àwọn wòlíì, wọ́n á láwọn ríran sí ọ. Nínú ẹ̀mí ni wọ́n ti request, nínú ẹ̀mí náà ti ń ṣe. Nínú ẹ̀mí yẹn wọ́n máa request fún fáìlì ẹ. Tó bá ti déwájú ẹ, iwájú wọn, tí wọ́n ti kí ẹ, kí lorúkọ ẹ, o ti sọ orúkọ ẹ fún wọn. Bó o ṣe sọ orúkọ ẹ fún wọn yẹn náà máa request fún fáìlì orúkọ ẹ nínú ẹ̀mí. Nínú ẹ̀mí yẹn náà máa ti gbé fáìlì yẹn wá. Gbogbo details ẹ ló máa wà nínú fáìlì yẹn. Nínú ẹ̀mí yẹn náà ti máa rí ìdí ẹ̀ náà máa sọ fún ẹ pé ìwọ lágbájá, ọmọ lágbájá, ìlú báyìí náà ti bí ẹ, orílẹ̀-èdè báyìí ló ti wá, àwọn ìṣòro báyìí ló ti dojúkọ, àwọn kìíní kan. Wọ́n á tẹ̀ tún sọ àdírẹ́sì ilé ẹ̀, wọ́n á sọ bí tó ti ń ṣiṣẹ́, ohun tó jẹsùn lánàá wọ́n á sọ. Nítorí pé wọ́n ti request fún fáìlì ẹ nínú ìran, nínú ẹ̀mí. Ṣùgbọ́n ibi tí Ọlọ́run ti wá ju ẹ̀dá lọ ni wípé bí wọ́n ṣe request fún fáìlì ẹ tó yẹn, tó ti gbélé wọn lọ́wọ́ yẹn, tí wọn bá kì í ṣe ọmọ Ọlọ́run nítòótọ́, gẹ́gẹ́ bí Daniel ti sọ, ó ní wípé kò ń ṣe ọgbọ́n tèmi àbí ìmọ̀ tèmi àbí òye tèmi ni mo fẹ́ fi túmọ̀ àlá yìí, ṣùgbọ́n Ọlọ́run ọ̀gá ògo tí ó ń túmọ̀ àlá tó sì ń fi ojútùú àwọn ìgbésẹ̀ téèyàn máa gbé tó máa ń fi wọ̀nyàn. Ìyàtọ̀ tó wá wà láàárín àwọn ẹlẹ́mìí òkùnkùn tí wọ́n bá rá àlá àbí tó bá ríran sí ọ ni wípé ṣé o rí àwọn ẹlẹ́mìí òkùnkùn, they don't have solution. Wọn ní solution sí ìṣòro tó ń là kọjá yẹn. Lóòótọ́ ni wọ́n lè rí. Mo sọ fún ẹ wípé mo kọjá níbi tí wèrè wà, wèrè sì sọ àwọn nǹkan kan fún mi. Ṣùgbọ́n kí ni solution tí wèrè fẹ́ fún mi? It doesn't have solution to that my problem. Lóòótọ́ ló rí, lóòótọ́ ló mọ̀ nǹkan tó ṣẹ̀ sọ, lóòótọ́ ni. Àwọn wòlíì èké yẹn, àwọn náà máa rí, wọ́n máa sọ fún ẹ. Òun ni àwọn míì ṣe máa ń fall sí trap wọn. Tó bá ti rí wípé wọ́n ti sọ fún wọn báyìí, gbogbo nǹkan tó ń ṣe mí ló ti sọ o, kìnìkan sọ wípé kí wọ́n wá ojútùú sí. Àwọn kan sọ pé àwọn ríran ikú, àwọn ríran kìnìkan. Tó bá ríran ikú sí ènìyàn, Ọlọ́run ọba, Ọlọ́run alààyè, ọba tó jẹ́ wípé òun ni àjíǹde àti ìyè, ó ti ní solution sí. Ó máa ní solution tí ìgbà tí Jósẹ́fù tó lọ bá ọba ìyẹn Fáráò, tó rí àlá tí ọba Fáráò lá, ṣé ẹ mọ̀ wípé ó wá sọ ìtumọ̀ àlá yẹn fún. Ó dá nígbà tó ti sọ ìtumọ̀ àlá fún, kí la fẹ́ ṣe sọ̀rọ̀ àlá yìí sìn? Màálùú tó gbẹ, ó ti gbé màálùú tí ó sanra mì, kí ni ìtumọ̀? Kí la fẹ́ ṣe? Ó sì sọ wípé màálùú tó gbẹ ó túmọ̀ sí ìyàn, màálùú tó sanra ó túmọ̀ sí ọ̀pọ̀. Màálùú tó sanra àti màálùú tó gbẹ, nígbà tí ìyàn ti wá borí ọ̀pọ̀ ló kọ́kọ́ wáyé, ṣùgbọ́n nígbà tí ìyàn wá borí ọ̀pọ̀ yẹn mọ́lẹ̀, àwọn èèyàn ò ti rántí wípé wọ́n ti jẹ ọ̀pọ̀ rí. Ó dá kí ni solution? Ó sì provide solution pé ó yá, nígbà tí ọ̀pọ̀ bá wá, ẹ jẹ́ ká tọ́jú ọ̀pọ̀ kí a lè kó jáde nígbà tí ìyàn bá mú. Solution nìyẹn. Ọlọ́run ló fún ní ọgbọ́n láti bú solution wá. Ó ní mo sọ fún ẹ wípé tí Ọlọ́run bá fún ẹ ní àlá àti ìran, àbí tó bá rán èèyàn sí ọ fún àlá àti ìran, ó máa fi solution tí tó bá jẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Ṣùgbọ́n tó bá ti jẹ́ láti ọ̀dọ̀ òkùnkùn ni wọ́n ti mú àlá àti ìran wá fún ọ, wọn ò ní solution sí. Kàkà kí wọ́n ní solution sí, wọ́n máa fi ọ́ ṣe ìjẹ. Wọ́n fi ọ́ máa ṣe ìjẹ. Ṣé o mọ̀ wípé mo sọ pé kó ṣọ́ra fún wòlíì rẹ? Mo ti sọ episode yẹn náà.
ṣọ́ra fún wòlíì kò ń ṣe gbogbo wòlíì ni mò ń sọ ń pa rẹ̀, àwọn wòlíì èké ni mò ń sọ ń pa ẹ̀ tó jẹ́ pé tó bá ti lálàá tó bá ti ríran owó náà ní kó lọ mú wá owó òun ló máa mú mi lọ sí episode 2 tó sọ wípé ètò àti ojútùú ní episode 2 tí mo máa ṣe. So jẹ́ kí là ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, ṣọ́ra kíyèsára tó bá lálàá bí tó bá ríran, béèrè fún ojútùú, ọlọ́run á wá ojútùú, á fún ẹ ní solution sí, má jẹ́ kí àwọn ènìyàn máa fi ẹ́ jẹun. Nígbà tí ọba lálàá tí ò tiẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀, ọlọ́run gbé àlá yẹn ó gbé fún Dáníẹ́lì sọ ìtumọ̀ àlá, ó sì sọ ó tú àlá yẹn ó sì sọ ojútùú sí. Bẹ́ẹ̀ náà ni Jósẹ́fù, nígbà tí ọba lálàá tí ọba kò mọ ìtumọ̀, ọba lálàá ó rántí àlá yẹn ṣùgbọ́n kò mọ túmọ̀ ẹ̀, Jósẹ́fù ló wá, ó sọ ìtumọ̀ àlá, ó sì sọ ohun tí wọ́n máa ṣe. Bẹ́ẹ̀ ni ọlọ́run tó bá fi àlá hàn fún ènìyàn nípa rẹ̀, bóyá ó sọ pé ikú ni o àbí nǹkan kan, ó máa sọ àwọn ojútùú àwọn ọ̀nà àbáyọ, á fún ẹ ní ọ̀nà àbáyọ. Kíyèsára o, má jẹ́ kí ènìyàn kí ó fi ìran mú ọ, nítorí ìran wà lára ohun tí wọ́n fi ń kó àwọn ènìyàn tí wọ́n fi ń kó wọn lọ sí ọ̀run àpáàdì lónìí. Ó wà lára ohun tó jẹ́ wípé wọ́n fi ń mú àwọn ènìyàn wọ sínú ìgbèkùn nítorí ìran wọn, bóyá ohun tí wọ́n rí ẹnìkan ló lálàá wípé wọ́n gbé pọ́nsí wá sílé òun tó wá lọ sọ fún olùṣọ́ àgùntàn yẹn, ó wá olùṣọ́ àgùntàn tó sọ fún yẹn wá jẹ́ fake, yẹn wá ní ó yẹ kó ti mọ̀ túmọ̀ pọ́nsì, ó yá ó máa ra aṣọ ọmọ oyè báyìí, aṣọ funfun 10, kìíní kan 8, kìíní kan, ó ṣàka gbogbo ẹ̀ sílẹ̀ fún, ó wá sọ di ìjẹ, àní di ìjẹ fún ọ̀tá lórúkọ Jésù. Kíyèsára àlá àti ìran rẹ tọ́lọ́run bá fi hàn wọ́, ìwọ gangan fúnra rẹ o lè béèrè lọ́wọ́ Ọlọ́run pé kí ni ojútùú sí àlá àti ìran tí mo rí láì, kí ni o fẹ́ kí n ṣe, Ọlọ́run ṣàánú fún mi, Ọlọ́run á sì ṣe fún ọ. Kódà tó bá gbé bíbélì gan lásán tó ka àwọn sáàmù ka sáàmù bí oríṣi 7 kó sọ̀rọ̀ Ọlọ́run kó lo àṣẹ tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run á gba gbogbo ògo, á yí gbogbo àlá ibi, á yí dànù gbogbo ìran búburú lórí rẹ, Ọlọ́run á yí dànù. Ọ̀rọ̀ Ọlọ́run wàá fi tákù ẹ̀. Tí o bá lálàá pé o kú, gbé bíbélì sọ wípé èmi kì yóò kú ikú kan bí kò ṣe yè kí èmi kí ó lè máa ròyìn iṣẹ́ Olúwa. Tí o bá lálàá wípé o ń la ìdààmú kọjá, sọ pé bíbélì sọ pé nígbà tí èmi bá la iná kọjá, iná kì yóò jó mi, nígbà tí mo bá la omi kọjá, omi kò ní bò mí mọ́lẹ̀. Wàá lo ọ̀rọ̀ Ọlọ́run á sì gbà fún wa. Má jẹ́ kí àwọn wòlíì èké kí wọ́n lo àlá àti ìran láti fi ọ́ sínú ìgbèkùn. Ọlọ́run á bùkún fún ọ. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ẹ já sọ pé bàbá mi ayérayé nínú àwọn ọ̀run, gbogbo àlá tí o ti fi fún mi, ojútùú tí mo nílò sí, Olúwa yọ̀ǹda ẹ̀ fún mi, ẹ̀mí mọ́ yọ̀ǹda ẹ̀ fún mi, Olúwa yọ̀ǹda fún mi, Olúwa yọ̀ǹda fún mi, gbogbo ibi tí mo nílò ìtumọ̀ àlá mi lórúkọ Jésù, Olúwa fi hàn mí, Olúwa yọ̀ǹda, ẹ̀mí mọ́ yọ̀ǹda, Olúwa yọ̀ǹda ìtumọ̀, gbogbo àlá àti ìran tí a ti gbé wá síwájú mi tí kò ní ojútùú, Olúwa fi ojútùú sí, Jésù Olúwa wa. Sọ pé bàbá mi, gbogbo ibi tí àlá àti ìran mi tó ti fi mí sínú ìgbèkùn àwọn wòlíì èké, Olúwa fà mí jáde, Olúwa yọ mí jáde, fà mí jáde, gbogbo ibi tí àlá àti ìran mi tó ti fi mí sínú ìgbèkùn àwọn wòlíì èké, Olúwa fà mí jáde, ẹ̀mí mọ́ yọ mí jáde, Olúwa fà mí jáde, Olúwa yọ mí jáde. Ẹ ṣé Ọlọ́run wa, ògo ni fún orúkọ rẹ. Bó o ti gbàdúrà sí Ọlọ́run á dá ọ lóhùn, á sì fi ojútùú sí gbogbo àlá àti ìran tí ó ti fi hàn ọ́. Olúwabùkọ́lá Ayákọ́lé orúkọ mi tí ẹ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere. Lórí ètò Kò Sí Mìmì lẹ́ni náà nìyẹn, ibi tí wọ́n fi àràbàrà ètò ìrọ̀ sílẹ̀ ni. Yorùbá bọ̀ wọ́n ní kì í dùn kó pọ̀, ṣókí lọ bẹ̀ oge. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ subscribe sórí YouTube channel wa, iná ò ní tán owó yín. Tí ẹ bá ní ohun kan àbí òmíràn láti yànnàná pẹ̀lú mi tẹ́ ẹ fẹ́ bá mi sọ, ẹ private chat lórí 0038 46 42 50. Ó dàbọ̀.